Ẹ káàsán ní gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní láti mọ gbọ́ wa. So inú wa dùn láti wà pẹ̀lú àwọn akẹgbẹ́ wa sáyà Áfíríkà. So táwọn náà ṣe àlàyé àwọn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ sáyẹ́ǹsì ní èdè Yorùbá. So pẹ̀lú ògo Ọlọ́run bá a máa mú ní kánmọ́kánmọ́, so torí àkókò ti lọ púpọ̀. Gẹ́gẹ́ bí a ṣe rí so níbi àtẹ̀jíṣẹ́ eléyìí tá a ṣe, so òun náà ni pé a máa bẹ̀rẹ̀ calculus so ní ibi ìtẹ̀lé yìí. Ẹgbẹ́ tẹ́ bá ṣàkíyèsí tẹ́lẹ̀ dáadáa náà níbi àwọn JAMB series wa aláǹfààní láti jẹ́ pé a ṣe calculus kó tó di pé ìdánwò náà dé. Pẹ̀lú ògo Ọlọ́run bá a máa kó gbogbo ẹ̀ papọ̀. So mo ń wò bọ̀ pé lọ́la náà tí Ọlọ́run bá fún wa nígbà láàyè wa a lè tún pàdé so títí tá a fi parí iṣẹ́ yìí tán. Calculus kò sí tàbí ṣùgbọ́n ẹ rí i pé tí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó bá gbúrò tó bá tiẹ̀ gbọ́ ọkọ tàbí wọ́n rí tó jẹ́ calculus so wọ́n kọ́kọ́ túlẹ̀ náà pé calculus iṣẹ́ tó lè ṣe iṣẹ́ tí yẹn mọ̀ yagi wọn integration ni wọ́n bá wí yẹn ṣùgbọ́n iṣẹ́ tó rọ̀ náà ni. So calculus iṣẹ́ tó rọ̀ tó sì dùn. So àǹfààní méjì òun náà ni ẹwà tó wà nù ìṣirò. Alákọ̀ọ́kọ́ òun náà ni pé kí ni ìṣirò máa ń mú àdídùn wá tí ẹ bá ń ṣe, pàápàá jùlọ tẹ́ bá gba iṣẹ́ tẹ́ ń ṣe. Ẹ pé tẹ́ bá ń ṣe lọ́wọ́ nísìn tẹ́ wá gẹ́tì tí ó yẹ kẹ́ gẹ́tì ṣe ń gbé inú yóò mọ̀ ṣe kí ni inú yóò mọ̀ dùn. Kódà tẹ́ bá ń ṣe ìṣirò débi bá ń pa yín ebi lè mọ́ pa yín mọ́ so ẹ lè dánrú ẹ̀wò náà ní òní. So calculus so tá bá ní calculus yìí o wọ́n yọ látara Latin word ni o, kódà ó ṣe pàtàkì ní inú ìṣirò lágbàmì ìṣirò gan so tí yé bá ọ̀gá bá náà ṣe máa rí. So ìtumọ̀ rẹ̀ òun náà ni pé kí ni ní Latin word tẹ́ bá wò ìtumọ̀ rẹ̀ òun náà ni pé kí ni ká gbé òkúta kékeré àbí àwọn òkúta kékeré small stone. So ìtumọ̀ rẹ̀ náà ni pé kí ni o kéèyàn mọ gbàgbọ́yé nǹkan láti ilẹ̀ láti ibi kékeré so sẹ́yìn pé mo sọ pé inú téèyàn fi mọ̀ ìṣirò inú tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ fi mọ̀ ìṣirò dáadáa gan náà ní orílẹ̀-èdè wa náà ni pé kí ni wọn ò yé mú ìṣirò láti ilẹ̀ wọ́n kàn mú lórí kan náà ni. So bẹ́ẹ̀ bí ẹnìkan nísìn wọ́n fẹ́ kọ́ kí ló kọ ẹ̀ gẹ́gẹ́ bí àpèjúwe yóò kàn mú ọkẹ́ example irọ́ ìyẹn gbọ́dọ̀ mọ̀ ṣe kí ni ìyẹn gbọ́dọ̀ mọ̀ gbọ́yé láti ìsàlẹ̀. So tó bá mú yẹn gbọ́yé láti ìsàlẹ̀ so òun ni ò ní jẹ́ kí ni ò ní jẹ́ kí wàhálà wà ń bẹ̀. Káwá lọ mọ̀ pé calculus yìí o nǹkan méjì òun ni ó jẹ́ gbòógì tá a mọ̀ kọ́ ń bẹ̀. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà la ń pè ní kí ni differential calculus a lè ní differential calculus so òun la mọ̀ ń pè ní kí ni differential calculus a dẹ̀ lè ṣe ní kí ni a lè ní integral calculus. Màá máa ṣàlàyé méjèèjì o ẹ pé mo sọ pé calculus ó dàbí ká sọ pé nǹkan ká mọ̀ ṣàgbọ́yé nǹkan láti ilẹ̀ àbí kékeré tó díẹ̀ ìtẹ́mi mọ́ ṣàpèjúwe differential calculus sí torí differential calculus àti integral reverse process àwọn méjèèjì náà ni o ẹ pé tá a bá ti ní multiplication kí ni reverse process multiplication division so tí èmi bá so ẹ gbàgbọ́yé differentiation àti integration náà ẹ gbọ́yé sí multiplication àti division táwọn náà jẹ́ inverse ara wọn. Wọ́n dàbí fóònù tẹ́ lọ́wọ́ tàbí láptọ̀pù tí ó wà lọ́dọ̀ yín àbí nǹkan kan tẹ́ sáà mú lọ́wọ́ àpẹ̀yìn náà ni ṣé kẹ́ ń jẹun láptọ̀pù yín yẹn mọ́lẹ̀ àbí kẹ́ ń fọ́ fóònù yín mọ́lẹ̀. Kápá bá ṣàfiwé fóònù yín tàbí láptọ̀pù tí ń bẹ wájú yín tàbí ẹ̀yin tẹ́ ń ti ẹmu tí ní àwọn ohun ká fọ́ mọ́lẹ̀. Tó bá jẹ́ pé àwọn tá a fọ́ mọ́lẹ̀ yẹn tó bá jẹ́ pé function èyí tí mo ṣe náà ni pé kí ni mo differentiate ẹ rí pé yóò fọ́ sí wẹ́wẹ́ mo differentiate ni ẹ. Ọ̀nà àgbà ẹgbẹ́ tí máa fọ́ mọ́lẹ̀ pé Lukgaf ẹ fún mi fóònù mi o ń gba láptọ̀pù mi o ẹ bá wá kọ́ọ̀pù mi o ọ̀nà àgbà tí wọ́n á ní ok ẹ má wọlé bàbá yín tún láptọ̀pù yín ṣe o ń bá yín change screen fún yín o. Ọ̀nà àgbà tí mo fẹ́ máa dá function yẹn padà lẹ́yìn ìgbà tí mo ti bà á jẹ́ tán yẹn wọ́n là ń pè ní integration reverse process of differentiation
òun ni integration mo rò bó ti yá wa ẹ rí pé tẹ́ bá ń ṣàkíyèsí lọ nínú àwọn integration wa a máa the constant of integration máa padà máa ṣàlàyé ìdí tá a fi máa the constant of integration òun náà ni pé ojú àpò lè jẹ ojú ara fóònù tẹ fọ́mọ́lẹ̀ ṣe ẹ̀ pé níṣẹ́ ká pé mo bá ní y kan ó jẹ́ bí s square plus 3s ká tiẹ̀ tó débẹ̀ fún àwọn àtàtì ẹ̀ ti gbọ́yé tẹ́lẹ̀ ṣe ẹ̀ pé dy ds mi gẹ́gẹ́ bá ṣe mọ́ rí òun náà ní kí ni 2s plus 3 ṣe ẹ̀ pé tí máa fẹ́ integrate arákùnrin padà with respect to x kí ni ó mọ̀ fún mi tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ ok ẹ jẹ́ n sọ pé 2s plus 3s plus 5 so tí n bá ẹ rí pé tẹ́ bá ṣe padà tẹ́ bá integrate yẹ yóò mọ̀ fún wa ní x square plus 3x ní mo 5 yẹn lọ ojú àpò lè jẹ ojú ara la fi mọ́ the constant of integration sí gẹ́gẹ́ báyìí ṣe mọ̀ rí so ní tí mo fẹ́ fàyọ kúkúrú náà ni pé kí ni ó dà gẹ́gẹ́ bí reverse process tá a bá ṣe kan wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ tó jẹ́ differentiation ọ̀nà tá a gbà máa pa àwọn wẹ́lẹ́wẹ́lẹ́ òun papọ̀ kó lè di odidi tó wà òun náà là ń pè ní kí ni òun là ń pè ní integration gẹ́gẹ́ bá ṣe máa rí ó wà láwọn wúlò lóríṣiríṣi o so inú àwọn application rẹ̀ náà ni pé táwọn afẹ́ wá bóyá mo ń lọ Ìṣẹ́yìn láti Ọ̀yọ́ nìsín máa fẹ́ mọye ìgbà speed tí mo lò so ti mọ̀ ọ̀nà tá a lè gbà gbẹ wẹ́lẹ́wẹ́lẹ́ bá distance yẹn bí distance tí mò ń cover bó ṣe ń yípo pẹ̀lú time yẹn so differentiation mo rò bó ti yá báwọn so gẹ́gẹ́ bí àṣìmáàrí ká lọ mọ̀ ẹ rí i pé mo ṣàlàyé ipe tá a bá ní differential àti integration yìí àti mọ̀ pé the first process ara wọn náà ni o nínú àwọn tá a máa kọ́ nínú ìtẹ̀lé yìí òun náà ni pé màá máa ṣàlàyé limit ọ̀dà ká gbọ́ limit yìí torí yóò ṣàǹfààní púpọ̀ ní differentiation wa ni kódà tàbí níbi integration wa níbi limit yẹn màá máa ṣàlàyé bẹ́ẹ̀ ṣe mọ̀ sí àwọn limit tí limit túmọ̀ sí gan màá máa ṣàlàyé differentiation so do àwọn tá à ń ṣe WAEC mi lérò pé limit wà nù syllabus àyàfi àwọn tá a bá fẹ́ ṣe further mathematics ni o so differentiation náà ni ó wà nínú further math ó dẹ̀ wà nínú math náà àwọn òfin oríṣiríṣi tó kó lọ́mọ differentiation implicit differentiation dẹ̀ fún àǹfààní àwọn tó ẹ gbé ilé ẹ̀kọ́ gíga láwa náà a lè ṣe báyà bí àwọn partial differentiation náà gbogbo ẹ̀ mọ́ra wọn so àwọn àṣẹ kìíní integration náà lẹ́yìn rẹ̀ so ti àwọn methods oríṣiríṣi tá a lè integrate ni o use substitution method use substitution ni o integration by part ni o integration by partial fraction ni o àti gbogbo ẹ̀ so lágbára Ọlọ́run bá lẹ́yìn rẹ̀ tákòókò bá gbà wá máa mẹ́nu lé differential equation àti ilé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti ń rọ̀ wá pé ṣàlàyé differential equation náà ní Yorùbá wọ́n torí àkókò bóyá Ọlọ́run ṣẹ́ràn ní àkókò yìí á fi lè kó papọ̀ mo bó ti yá báyìí ọ̀yà ẹja bẹ̀rẹ̀ o limit gẹ́gẹ́ bá ṣe sọ a máa mú nǹkan kan láti lè ṣe pé calculus náà là ń ṣe ń sìn ẹja gbé wẹ́lẹ́wẹ́lẹ́ kí ni à ń pè ní limit ní pé kí n ṣe gbogbo ìgbà ló jẹ́ pé a máa get answer fún àwọn mathematics wa tá à ń ṣe o mo rò bó ti yá báwọn ìgbà mìíràn a ní mọ in tí èsì answer kan ó jẹ́ a lè má mọ tẹ́sí answer wọn ó jẹ́ ṣùgbọ́n a lè wá ọ̀nà tá a máa gbà máa ṣe irú gbìyànjú tí mo gbìyànjú láti sọ lélẹ̀ ká pé bá x square minus 1 divided by s minus 1 ọ̀yà tó bá ní put s equal to 1 pé kí kẹmọ fi x yìí ṣe 1 ẹ̀sẹ̀ pé túmọ̀ náà ni pé kí ni o ibi tí n bá ti rí x kí n fi 1 sí ọ̀yà tá a bá gbé 1 sí ajá sí pé yóò mọ fún mi ní kí ni o 1 square minus 1 divided by 1 minus 1 yóò mọ jẹ́ 1 minus 1 over 1 minus 1 0 over 0 kí dẹ̀ ni 0 over 0 0 over 0 is a 0 kí la mọ̀ pé o indeterminate ẹja kọ́ ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ kí ni à ń pè ní indeterminate tó bá jẹ́ wípé answer nǹkan kan ẹnu òkò lórí rẹ̀ ṣe nísìnyí bá ti mọ̀ 2 plus 4 6 kódà kẹ́ gbé dé lu èbò 6 ni wọ́n mọ̀ fún wa 8 minus 5 3 kódà kí wọ́n mọ̀ máàkì ẹ̀ ní nàìjíríà mọ́ kí wọ́n gbé lọ lu èbò 3 náà ni ó mọ̀ jẹ́ ṣùgbọ́n àwọn kan wà ń bẹ tó yẹ pé ẹnu òkò lórí rẹ̀ báyìí pẹ̀lú àwọn òfin kágbé tá a bá gbé wọn ságbórin òfin tá a ti mọ̀ kò ní ṣiṣẹ́ lára rẹ̀ náà ní 0 over 0 wà lára rẹ̀ ní 0 over 0 tàbí tá a bá ní 0 raised to power 0 indeterminate lòun náà bó la ṣe mọ̀ pé indeterminate ni òun náà ni pé kí ni o ṣe mọ̀ ẹ jẹ́ kọ́kọ́ mú àpẹẹrẹ lè tí bá ní 0 raised to power 0 kófin méjì ló wà fẹ́lẹ̀
àwọn kan náà ti máa fẹ́ lo òfin power zero fún àti mọ̀ ipe tí any number bá raise to power zero kí la ní ọmọ jẹ́ àló lè jẹ́ wọn ajá sí pé tí n bá fẹ́ ronú nípa òfin power zero yẹn mo mọ̀ pé 7 raised to power 0 1 ni ọmọ jẹ́ tí n bá fẹ́ máa ronú nípa òfin yẹn náà ajá sí pé mo lè sọ pé 0 raised to power 0 jẹ́ 1 ẹ sá gbọ́yé báyẹn ni mo fi ṣàpèjúwe ni aláwọ̀kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì náà mo lè sọ pé 0 raised to power 0 jẹ́ 0 náà ṣe mọ̀ dí tí 0 raised to power 0 fi jẹ́ 0 wọn náà ni pé tí n bá ní 3 raised to power 2 ṣe àìpẹ́ tí mo 3 raised to power 2 náà ni pé kí 3 máa multiply ara rẹ̀ lẹ́ẹ̀mejì yóò fún mi ní 9 so òun náà ni pé tí máa tún ní 0 raised to power 0 òun náà ni pé 0 máa multiply rẹ̀ ní ọ̀nà 0 ẹ sì ti mọ̀ pé 0 disaster ni ẹni tí tiẹ̀ ti jóná kọ́mọ́ ṣe kí ni o kọ́mọ́ kò ná ọmọ tiwa kódà kẹ́ máa multiply 0 pẹ̀lú ara rẹ̀ nígbà 1 million times kí ló mọ̀ fún wa ish òdo ni o 0 times 0 times 0 times 0 times 0 0 náà ni ajá sí pé pẹ̀lú ìta ti gbọ́ yìí a lè mọ sọ pé 0 raised to power 0 jẹ́ 1 pẹ̀lú òfin kí ni o power 0 a dẹ̀ lè mọ sọ pé kí ni o 0 raised to power 0 náà jẹ́ 0 pẹ̀lú kí ni pẹ̀lú product 0 ajá sí pé ánsà kan kò yí ṣe pé ẹnu òkò lórí tánsà ó lè jẹ́ tẹ́nu bá ti kò báyẹn náà indeterminate ni ó mọ̀ jẹ́ ọ̀yà ṣe wá mọ̀ bí 0 over 0 náà ṣe jẹ́ indeterminate bẹ́ẹ̀ ni òun náà lè pín sọ́nà ánsà kan kọ́ ni awuyewuye ń bẹ lórí òun náà awuyewuye aláwọ̀kọ́ náà ni pé ṣe pé ká pé numerator ní 0 mi wà ṣe pé mo lè gbọ́ ilé iye sọ́nà méjì nísìn ọ̀nà àkọ́kọ́ náà ni pé tí 0 bá wà ní numerator at numerator ṣe pé tí 0 bá wà ní numerator ẹmọ́dà ayélujára tí 0 bá wà ní numerator in tí expression yóò mọ̀ fún yín 0 ni o so yẹ abó ṣe jẹ́ bẹ̀ tí bá ní 0 raised to power 3 0 ni o ṣe mọ̀ dí ẹ pé 3 wà yìí òun là ń pè ní dividends so 3 mi jẹ́ kí ni o divisor answer tí mò ń rí láti bí division mi òun là ń pè ní kí ni o quotient òfin kan dẹ̀ sì sọ pé tọ́ ẹgbẹ́ mi bá ní reminder tọ́ ẹgbẹ́ reminder mi bá jẹ́ 0 tí bá multiply quotient àti divisor padà yóò papọ̀ yóò mọ̀ fún mi ní 0 that's why mo fi sọ pé 0 divided by 3 0 torí mo mọ̀ pé 0 times 3 yóò mọ̀ fún mi ní kíni padà yóò mọ̀ fún mi ní 0 padà so 4 over 2 over yín tẹ̀ mọ́ ń sọ so 4 divided by 2 yóò mọ̀ fún mi ní 2 torí mo mọ̀ pé 2 times 2 òun náà mọ̀ fún mi 4 padà ajá sí pé níbí báyìí tí n bá fẹ́ gbé lórí òfin yẹn mo lè sọ pé 0 is per 0 is equal to 0 torí 0 times 0 ẹ̀ẹ́dẹ́gẹ́dẹ́ báwọn so mo lè lo òfin yẹn pé 0 tí 0 bá ti wà numerator yóò mọ̀ fún mi ní kíni o yóò mọ̀ fún mi ní 0 a lè lo ọ̀nà aláwọ̀kọ́ nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì wà ní pé tí 0 bá wà ní denominator ńkọ́ wọ́n máa ní undefined so yóò wá bí ó ṣe mọ̀ jẹ́ undefined torí tí n bá ní 2 divided by 0 gẹ́gẹ́ bí àpèjúwe ẹ̀kúndẹ̀ tí mọ̀ yí pé tí n bá multiply divisor mi àti quotient papọ̀ ó gbọ́dọ̀ mọ̀ fún mi ní kíni o dividends so tí máa sọ pé 2 divided by 0 mi jẹ́ 0 mi báyìí ajá sí pé mo ti purọ́ torí 0 times 0 lè fún mi ní 2 padà that's why ní tí 0 bá ti wà ní denominator a máa sọ pé undefined kódà ó lè jáde nínú JAMB àfáàtà ṣe JAMB pé kí ni value expression kan ó mọ̀ jẹ́ àbí wọ́n lè fún wa ní irú nǹkan báyìí pé x over x square plus 3x plus 5 wọ́n á lè ní kí ni value x ó mọ̀ jẹ́ tí ó mọ̀ sọ expression yìí di undefined ìtumọ̀ yìí pé tí ó mọ̀ sọ expression yìí di undefined náà ni pé tí denominator wa bá jẹ́ 0 ajá sí pé ibi tí mo ti lọ náà ni pé 0 divided by 0 ń sìn náà mo lè ronú rẹ̀ pé ó lè jẹ́ 0 mo dẹ̀ sì lè ronú rẹ̀ pé ó jẹ́ undefined torí pé awuyewuye ti wà ń bẹ̀ẹ́ náà a máa pè ní kí ni o indeterminate ọ̀yà ẹja wa tẹ̀síwájú lórí nígbà ṣe a ti mọ̀ pé x square minus 1 divided by x minus 1 sìn tí n bá fi x mi pọ̀ jẹ́ 1 mo mọ̀ pé yóò mọ̀ fún mi ní kí ni o 0 over 0 indeterminate ọ̀nà èsì dí fún ẹni tí máa ń ṣe mathematics tó ti yé wa tọ́nà bá dí ní ibì kan ẹ gbọ́dọ̀ mọ̀ wá bẹ́ẹ̀ ṣe ṣe nígbà náà bẹ́ẹ̀ ṣe a ti mọ̀ 0 is per 0 ìṣòro kan ni o torí indeterminate ni ó wà bó wá ni tó bá jẹ́ pé mo wá ń wá ṣẹ̀wọ̀n pé nísìn ajá sí pé mi mọ in tí àṣà yẹn jẹ́ níwọ̀n gangan ọ̀dà tí n bá wà ń wá in tó súnmọ́ ń kọ́ ẹ wo àwọn onítíátà gẹ́gẹ́ bí àpèjúwe ẹ rí pé
ní àwọn tíátà ẹni tó bá máa ń ṣe kí ló kọ ẹ bóyá tí kan nu wọn bá kú tí wọn bá fẹ́ mọ ṣe ẹyẹ ẹgbẹ̀yìn fún kódà kìí sóhun tíátà àwọn alákọ̀wé náà mọ̀ síbẹ̀ wọ́n wá wẹ́ nìkan tó jọ bí ìgbà mo rí fídíò kan gbà tí bàbá Sùwé ṣaláìsí gbà yẹn so wọ́n á wẹ́ nìkan tó jọ bàbá Sùwé yẹn náà ó kun kinní dúdú tí wọ́n ń kun yẹn òun náà wà ń jó pé kìí ṣe bàbá wọn ò lè rí bàbá Sùwé mọ́ torí ẹni tó bá ti kú ó ti kú náà nù wọn ò rí bàbá Sùwé mọ́ ṣùgbọ́n wọ́n wá ẹni tó ṣe kí ni o ẹni tó súnmọ́ ọkà so nísìnyí báyìí èmi náà ní x mi ẹ máa wo x square minus 1 divided by x minus 1 ọ̀yà ẹja máa wá àwọn tó súnmọ́ 1 nù ẹ máa wo ẹ pé tí n bá fi 0.5 sí 0.5 sá súnmọ́ 1 ẹ pé kí ló fún mi ilé ọmọ jẹ́ 0.5 squared minus 1 divided by 0.5 minus 1 tẹ́ bá tẹ sínú ẹ̀rọ ìṣirò yín yóò fún mi ní 1.5 ọ̀họ́ ó yẹ jẹ́ lọ 0.9 náà òun náà sá súnmọ́ 1 kí ni ó mọ̀ fún mi 1.90000 tẹ́ bá tẹ̀ sí calculator yín ó yá ẹ jẹ́ tún 0.99 òun náà tún fún mi ní kí ni 1.9900 tẹ́ bá tẹ̀ calculator yín ó yá tí máa tún tẹ̀ 0.999 1.9900 ni ó tún fún mi kódà tí máa tún sọ pé 0.9999 yóò fún mi ní 1.9999 tẹ́ bá tẹ̀ sí calculator iṣẹ́ ìmọ̀ tí mò ń ṣe ibi tí bá ti rí ẹ̀sìn mò ń gbé arákùnrin yìí sí kí lẹ ṣàkíyèsí ẹ rí i pé bí nọ́mbà yẹn ṣe ń súnmọ́ wọn tó ti yé mi báwọn ọ̀nsà tí mò ń gẹ̀ẹ́tì yìí náà wọ́n ṣe kí ni o ó ń súnmọ́ nǹkan kan ajá sí pé tí n bá mọ in tí ánsà wọn bá jẹ́ gangan lórí wọn mo lè mọ ohun tí ó jẹ́ tó bá súnmọ́ ẹ̀sẹ̀ pé tẹ́lẹ̀ yìí túmọ̀ sí fún mi gan lélẹ́yìn pé eléyìí ti mẹ́nu létù tó ti bá eléyìí ti mẹ́nu létù ókè náà bí kí wọ́n mọ gbá bọ́ọ̀lù lọ ní ìsìn náà ni wọ́n ti wá lu àwọn kílọ̀bù kan ní 7-0 ó wá kún ìṣẹ́jú kan sẹ́yìn pé mírèkù gan ni ó ṣẹlẹ̀ tí báyà mírèkù kan lè ṣẹlẹ̀ kọ́kọ́ àkàn fún ọ ní injury time ìṣẹ́jú 5 ó súnmọ́ kí wọ́n lè mọ recognize sẹ́yìn pé tí wọ́n gbé wọn ò go tó ti bá àmọ́ in tí àṣà yẹn jẹ́ níwọ̀n tó ti bá ṣùgbọ́n àmọ́ pé kí ni ó ń súnmọ́ tù ajá sí pé mo ní nǹkan kan méjì kan báyìí nínú nǹkan aláwọ̀kọ́ tí mo ní náà sí ni pé kí ni mo ti ní nǹkan àwọn nǹkan méjì lẹ̀ báyìí aláwọ̀kọ́ tí x mi bá jẹ́ 1 pẹ̀lú àlàyé tá a ṣe lẹ́ẹ̀kan kí lá ní o indeterminate ọ̀yà ẹlẹ́ẹ̀kejì àmọ́ ipe tí x bá jẹ́ 1 expression x square minus 1 over x minus 1 wa yẹn kí ló ń ṣe o answer yẹn a rí pé ṣe kí ni o ó ń súnmọ́ 2 a mọ̀ pé 2 ni ó mọ̀ jẹ́ bó la ṣe á lè sọ méjèèjì papọ̀ torí ìṣirò gbọ́dọ̀ purọ́ èyí purọ́ nínú ìṣirò bọ́rọ̀ bá ṣe rí gẹ́lẹ́ èyàn ṣe mọ̀ sọ èyàn á ní máa fi kí ní kan gbé ebi báyìí ẹ̀yọ́rọ́ o so ajá sí pé ẹ gbọ́dọ̀ kó méjèèjì papọ̀ ọ̀nà tá a lè gbà padà kó méjèèjì papọ̀ náà ni pé kí ni o a lè mọ rí ánsà 2 ṣùgbọ́n a lè rí torí indeterminate ta ní ajá sí pé ẹ bí sọ pé okay now ẹ ti gbàgbé n tó ṣẹlẹ̀ ẹ já gbàgbé pé àwọn get indeterminate ṣùgbọ́n wọn àyẹn tá a bá fi sí o tí àṣà bá ti ń súnmọ́ wọn tí bá ti ń súnmọ́ wọn in tá a máa ní òun náà ní 2 so tí ẹ bá ìtumọ̀ rẹ̀ náà ní ìtumọ̀ limit nìyẹn wípé limit function yìí the limit of inter-y so tí ẹ bá tí s bá ti ṣe kí ni o tó bá ti ń súnmọ́ wọn as s approaches 1 is 2 ẹ wá lè kọ mathematical by pé limit as s tends to 1 so tí ẹ bá s square minus 1 s minus 1 is equal to 2 mo lérò pé agbó àlàyé méjèèjì yẹn yé nísìn báyìí s is equal to 1 yín òun kọ́ ló fún wa ní 2 ṣùgbọ́n tí s bá ti ń súnmọ́ 1 a máa rí 2 ẹ dákun ṣe agbó àlàyé tí limit jẹ́ yé báyìí ẹ dákun mo mọ̀ pé a ti gbọ́ àlàyé yẹn yé o ẹ rí i pé a wá ṣe láti apá kan à ń mú àwọn tó súnmọ́ bẹ́ẹ̀ alátapá ọ̀tún ọ̀yà ẹ jẹ́ ń ṣe láti apá òsì mi ẹ pé mo lo 0 mo lo 0 ẹ tẹ́ bá wò tẹ́ bá ṣàkíyèsí mo lo 0.5 mo lo 0.9 mo lo 0.999 so ti ọ̀yà ẹ jẹ́ ń ṣàpèjúwe rẹ̀ náà láti apá ọ̀tún mi bóun tí n bá tún ní x mi báyìí x square minus 1 over s minus 1
so tí máa kọ́ fi 1.5 sí ṣe pé 1.5 náà a lè sọ pé súnmọ́ 1 náà bí ẹ pé tẹ́ bá fi sí pé 1.5 square minus 1 divided by 1.5 minus 1 tẹ́ bá tẹ̀ sínú calculator yóò mọ̀ fún mi ní 2.5 mo rò bó ti yé bá ọ yẹ ẹja tún lo 1.1 náà ẹ pé fún mi ní kí ni o 2.1 tẹ́ bá tẹ̀ calculator yìí sí tí máa tún lo 1.01 ẹ rí pé tẹ́ bá tẹ̀ sí yóò mọ̀ fún mi ní 2.01000 tí máa tún lo 1.0001 òun náà mọ̀ fún mi ní kí ni o 2.00100 kí lẹ ṣàkíyèsí ẹ rí pé òun náà tún ṣe kí ni o ó ń mẹ́nu lé 2 ajá sí pé ó ń mẹ́nu lé látàpá ọ̀tún bóyá tí ń bá ro nǹkan kan mọ́ ó dẹ̀ sì mẹ́nu lé látàpá òsì tí ń bá yọ nǹkan kan kúrò mo bó ti yé mi báwọn òun la máa ń pè ní left limit a lè ní left limit bóyá tí ń bá ní limit mi báyìí as a tends to bóyá tí ń bá ní kí ni s tends to a minus òun ni left limit ni ẹ ó dàbí kí mo mú bí mo ṣe mú pé láti 0.5 0.9 ẹ rí pé láti apá òsì mi ni mo dẹ̀ sì lè ṣe kí ni o mo lè ní right limit táyé pé mo ń mú látàpá ọ̀tún mi bẹ́ẹ̀ mo mú àwọn tó súnmọ́ bíi 1.1 kìíní kan 1.2 so ẹ rí pé àwọn yẹn súnmọ́ látàpá ọ̀tún a máa sọ pé limit yẹn exist o tó bá yẹ pé àwọn méjèèjì wọn dọ́gba ajá sí pé tí wọn bá ti dọ́gba a lè sọ pé limit kan exist o gbogbo tí ń bá a lè sọ pé limit kan exist gẹ́gẹ́ bí àpèjúwe nìsín tí n bá ní irú limit yìí nìsín ẹ máa wo ẹ bá ní irú limit yìí limit ń padà bá ṣàlàyé bẹ́ẹ̀ sì lè mọ̀ sí limit o s tends to 0/1/s ó yẹ já pa rẹ̀ ṣe pé tí bá ń súnmọ́ látàpá òsì ó yẹ já mú nọ́mbà kan látàpá òsì tó súnmọ́ 0 ẹ̀ pé that's bóyá ká gbé bíi negative kínú bóyá negative 0.9 pé negative 0.9 tí n bá ya nọ́mbà line mi real line mi ni o 0 rèé o 1 rèé o negative 1 ajá sí pé tí n bá rọra mú nǹkan tó súnmọ́ láti apá òsì mi báyìí kí ni ẹ ká pé mo mú minus 0.99 ẹ rí pé ilé ọmọ fún mi ní kí ni o 1 over minus 0.99 bẹ́ẹ̀ tí n bá rọra mú eléyìí tó ra wà lápàtún rẹ̀ ńkọ́ so ti yé mi báwọn ṣe ẹgbẹ́ ká pé mo mú 1.1 kóun náà jẹ́ limit as s tends to 1.1 1 over x yóò mọ̀ jẹ́ 1 over 1.1 àbí ká gbọ́ 1.01 ẹ rí pé méjèèjì ò lè ṣe kíni o wọn ò lè dọ́gba láíláí ajá sí pé limit wa yìí o kò ṣe kíni o kò exist so that's why tẹ́ bá nírú nǹkan báyìí a máa sọ pé limit yẹn ò exist ìjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa tá a ti gbọ́ yé ṣé gbogbo gbà láàmà wá ronú limit ni tó bá jẹ́ pé a bá ní bóyá bí cumbersome expression bẹ́ẹ̀ expression tó le rárá o kódà wọ́n lè fún a lè ní expression mi bá ní ti máa ní limit báyìí náà nísìn mo á ní bóyá bí x squared over 2 as s tends to 10 kódà tí máa ẹ rí pé tí mo lè ṣe léyìí directly tẹ́lẹ̀ lọ́wọ́ fúnra mi náà ṣe pé x squared over 2 nísìn ó lè jẹ́ 10 squared over 2 100 over 2 which is equal to 50 mo lè ṣe fúnra mi náà kò túmọ̀ sí pé limit náà lè wọlé ń gbà yẹn ajá sí pé wọ́n fẹ́ ká gbọ́yé bẹ́ẹ̀ náà ní pé tá a bá ń sọ̀rọ̀ limit a máa sọ̀rọ̀ bóyá tí nǹkan bá ní ṣe kíni o tí bá ti ń súnmọ́ tí bá ti ń súnmọ́ tí bá ti ń súnmọ́ bó wà ní ẹ rí i pé ìyìn tó ń súnmọ́ yẹn o nọ́mbà ló ń súnmọ́ ní gbogbo àwọn àpẹẹrẹ eléyìí tí mo ti ṣe sẹ́yìn bó ní tó bá yẹ pé ń súnmọ́ infinity nǹkan ẹ rí i pé nínú àwọn tá a máa ṣàlàyé ní ẹjá gbàlàyé yẹn kí ni tí a ti ń pè ní infinity ṣàlàyé tí ó sọ kí ni tí a ń pè ní infinity so ti yé báwọn a máa sọ pé nǹkan kan jẹ́ infinity èyí ṣe nọ́mbà rẹ̀ pé nínú mistake lẹ́nu bí n ṣe ó lè ní infinity nọ́mbà tó tóbi rárá èèyàn lè mọ́ gbà tán nítorí n ta àmọ́ ni so ti yé báwọn òun náà ní pé a lè sọ pé nọ́mbà tó tóbi ju gbogbo natural number lọ so nọ́mbà tó tóbi ju gbogbo natural number lọ tẹ́ bá ti ẹ̀rọ nú nọ́mbà kan tí máa bẹ̀rẹ̀ ní ìṣẹ́ ẹ̀rọ nú nọ́mbà kan tó tóbi jù lọ́kàn yín nọ́mbà tẹ́rò tó tóbi jù lọ́kàn yín o infinity tóbi jù lọ so ti yé bá nọ́mbà tẹ́rò kó tóbi lọ́kàn yín o infinity tóbi jù lọ ẹ̀rí pé nígbà tá a fi wá kékeré ọmọ kékeré náà sì ní wa àwọn àgbẹ̀ kíní kan uncountable kíní kan àbá fẹ́ express pé nọ́mbà kan pọ̀ bá a ṣe ń sọ pé kíní kan uncountable 1 million kíní kan infinity tóbi jù lọ bó wà ní tàbá ní pẹ̀lú infinity nǹkan ẹ máa wà pẹ̀jú ẹ jẹ́ ń fún wa ní nǹkan kan kí ni 1 over infinity ọ̀kọ̀ọ̀kan ọmọ jẹ́ náà kí ni 1 over infinity ọmọ jẹ́
ọ̀yà ẹja béèrè kí ni 1 over infinity ọmọ jẹ́ àmọ́ so yóò bá a ṣe mọ̀ bí kan sọ pé 1 over s kí nǹkan béèrè lọ́dọ̀ yín gbọ́yà ọmọ yìí kí ni 1 over s ọmọ jẹ́ béèrè náà ṣùgbọ́n tí wọ́n sọ fún yín s jẹ́ 2 ó lè sọ pé yóò mọ̀ jẹ́ 1 over 2 ṣùgbọ́n nísìnyí ìsọ tí infinity jẹ́ infinity ọ̀dà rí ká máa sọ pé wíwíwo kí ni 1 over wíwíwo jẹ́ àmọ́ undefined ṣùgbọ́n a lè mọ ronú rẹ̀ pẹ̀lú limit mo ti mọ̀ ipe infinity tóbi ju nọ́mbà tó tóbi lọ a jẹ́ sí pé tí n bá ronú nọ́mbà kan kó tóbi tí ìgbà tí wọ́n súnmọ́ nọ́mbà tó tóbi yẹn a jẹ́ sí pé mo lè mọ sọ pé tí ó mọ jẹ́ náà nù fún infinity náà àlàyé tí mo ń ṣe leléyìí ó yẹ ẹja tún ya table wa next kápẹ́ bá ní x mi báyìí 1 over x kí ni wọ́n tí x mi bá jẹ́ 1 kí ni màá máa ní 1 over 1 which is equal to 1 tí x mi bá jẹ́ 10 ńkọ́ yóò mọ̀ fún mi ní kí ni 1 over 10 ẹ̀dẹ̀ mọ̀ pé 1 over 10 òun náà ní 0.1 tí x mi bá jẹ́ 100 ńkọ́ yóò mọ̀ fún mi ní kí ni 1 over 100 0.01 sẹ́ńsà kíyèsí nǹkan kan tí x mi bá jẹ́ 1000 ńkọ́ yóò mọ̀ jẹ́ kí ni 0.00100 sóti ẹ̀bà bóòní tó bá jẹ́ 10,000 ńkọ́ 0.000 sẹ́ńsà kíyèsí nǹkan kan tó bá jẹ́ 1 million ńkọ́ ẹ pé tó bá jẹ́ 1 million màmá ní 0.00001 ẹ rí i pé bí n tó wà nísàlẹ̀ òun ṣe ń tóbi sí bẹ́ẹ̀ ni ánsà mi ṣe kí ni òun súnmọ́ bò òun súnmọ́ 0 ìgbà tó jẹ́ 10 a ní 0.1 ìgbà tó jẹ́ 1 million mo ní 0.0000 ajá sí pé tí n bá ní 1 trillion ńkọ́ kí ni màmá ní 0.00000000000 mo dẹ̀ ti mọ̀ pé infinity ó tóbi ju 1 trillion lọ tẹ́bá tún ro nọ́mbà míì tó tún tóbi ju 1 trillion lọ infinity tún tóbi ju nọ́mbà yẹn lọ ajá sí pé tí nọ́mbà wa bá ti ń tóbi sí àti mọ̀ pé a máa ṣe kí ni a máa get 0 so ajá sí pé tí nọ́mbà yẹn bá ti ń tóbi 0 ni ó mọ jẹ́ o mo lè wá máa mọ in tí 1 over x ó mọ jẹ́ o tí x mi bá jẹ́ infinity ṣùgbọ́n mo lè mọ sọ̀rọ̀ nípa limit ẹ̀ àti mọ̀ pé limit náà ni pé ìsúnmọ́ òun náà ni pé kí ni ẹ̀ lè sọ pé limit as x tends to infinity 1 divided by x yóò mọ̀ fún wa ní kí ni yóò mọ̀ fún wa ní 0 yóò mọ̀ fún wa ní 0 ẹ dákun ṣe agbó àlàyé tí mo sọ yẹn yé ẹjá tún wá kọ ẹ̀kọ́ kan bí báyìí o a ti mọ limit o àbí a ti mọ in tí infinity jẹ́ o kódà mo ti sọ fún wa pé tá bá ní 1 over infinity so ti yé so mo ti sọ fún wa pé tá bá ní 1 over infinity a lè mọ orí ṣùgbọ́n a lè mọ límìtì rẹ̀ pé ọmọ jẹ́ kí ni o a lè mọ̀ pé límìtì rẹ̀ ọmọ jẹ́ 0 bó wà ní tó bá jẹ́ pé wọ́n fún mi nírú nǹkan báyìí nǹkan pé mo ní limit s tends to infinity 2x tàbí ká tiẹ̀ sọ pé a ní 2 infinity kí ni 2 infinity ọmọ jẹ́ àṣé 0 lòun náà ọmọ jẹ́ rárá o òun lè jẹ́ 0 mo bí a mọ ìdí tí òun ò fi lè jẹ́ 0 sáré tó lè sọ ìdí tó òun ò fi lè jẹ́ 0 fún wa ìdí tó òun ò fi lè jẹ́ 0 òun náà ni pé kí ni o ṣe mọ̀ pé tá bá tún ronú infinity sí nọ́mbà tó tóbi so yé mi báwọn kágbẹ́ bá tún ronú infinity sí nọ́mbà tó tóbi ajá sí pé kápá tún ní bọ́ọ̀sì báyìí x ní o 2x ní o tí x mi bá jẹ́ 1 ṣe ìpínlẹ̀ ọmọ jẹ́ 2 tí x mi bá jẹ́ 10 yóò mọ̀ jẹ́ 20 tí x mi bá jẹ́ 100 yóò mọ̀ jẹ́ 200 tí x mi bá jẹ́ 1000 ńkọ́ 2000 tí x mi bá jẹ́ 1 million 2 million tí x mi bá jẹ́ 1 trillion 2 trillion ajá sí pé bí nọ́mbà yìí bá ṣe tóbi sí ní tí máa ń gẹ́tì yẹn náà ṣe kí ni o yóò mọ̀ tóbi ajá sí pé limit o tí x mi bá ti approach infinity o bóyá 2x wọ́n mọ̀ fún wa ní kí ni infinity ẹ dákun so yóò wá ní sátìmọ́ yàtọ̀ aláàrin rẹ̀ tó bá yẹ pé 1 divided by ni so ti yíba tó bá yẹ pé 1 divided by a máa get kíni a máa get 0 bẹ́ẹ̀ tó bá yẹ pé infinity multiply kankan ni a máa ṣe kíni o a máa get infinity ọ̀yà àti mọ̀ pé nǹkan méjì ló túmọ̀ sí àti mọ̀ example tó ti example méjì mo ti fún wa ìkan jẹ́ 0 èwo ló jẹ́ 0
òun náà ni pé tí n bá lo limit tí n bá ní 1/x as s approaches infinity tí s mi bá ti ń súnmọ́ infinity kí ni màá máa ní kí ni o 0. So ta lè kọ pé limit as x tends to infinity 1/x equal to 0. Àdẹ̀kọ méjì náà ni pé kí ni o ẹlẹ́ẹ̀kejì òun náà ni tó bá jẹ́ pé x mi infinity mi bá multiply number tàbí tí number tó tóbi tí number bá tó tóbi tó bá ti multiply nǹkan kan tí s mi bá ti ń súnmọ́ infinity yẹn a mọ̀ pé infinity náà mọ̀ get tó ti yé báwọn. ní tí wọ́n fẹ́ kẹ́ gbọ́yé mẹ́ náà ni pé tẹ́ bá nírò àwọn number báyìí bóyá a bá ní bóyá bí 1/x 1/x square tó ti yé báwọn tó wá jẹ́ pé bí denominator ló wà tí mo nírò nǹkan báyìí tó jẹ́ pé bí negative index ní sẹ́yìn pé mo lè tún ilé ìkọ́kẹ́ bí tí ó mọ̀ di kíni s raised by -2 padà àwọn eléyìí gbogbo àwọn tẹ́ bá ti ń take limit wọn tí s bá ti ń lọ infinity báyìí níjọ́ mọ̀ fún yín ní 0 ẹ dákun òfin yẹn ẹ padà lò pàápàá jùlọ àwọn tá a bá fẹ́ ṣe real analysis ní kílókọ̀. So òfin ẹlẹ́ẹ̀kejì ni pé tí n bá nírò nǹkan báyìí bóyá bí x ni o x square ni o s raised by 3 ni o tàbí 2 times x ni o wọ́n mọ̀ fún wa ní infinity tiẹ̀ limit tiẹ̀ as s tends to infinity wọ́n mọ̀ jẹ́ infinity fún eléyìí. mo bó ti yá báwọn káwá lọ mọ̀ ó lè jẹ́ infinity ó dẹ̀ sì tún lè jẹ́ negative infinity yóò mọ̀ jẹ́ negative infinity bóyá tí n bá níbi function -x bí a bí àpèjúwe nísìn tí bá ní -x -x eléyìí nítòótọ́ tẹ bá ṣàkíyèsí 5x lásán ṣe pé limit yẹ as s tends to infinity 5x a mọ̀ pé infinity ló wọ́n mọ̀ fún wa bẹ̀ tó wáyé pé limit yẹn as s tends to infinity negative of 5x ńkọ́ wọ́n mọ̀ jẹ́ negative infinity. Ẹ dákun ẹ mọ̀ jẹ́ méjèèjì ó dà papọ̀ bó wà ní tí wọ́n bá combine méjèèjì papọ̀ nǹkan bóyá nísìnyí mo ní 2x square minus 5x mo fẹ́ ká ṣe so that ká tó débi bá ṣe lè ṣe kí ló kọ̀ tí bá ní 2x square minus 5x mo mọ̀ pé 2x square lásán kágbẹ́ bá ń wá limit wọn ẹ mọ́ gbàgbé pé limit náà ni pé tí bá ti ń súnmọ́ nǹkan kan tí bá ti ń súnmọ́ infinity mọ̀ pé 2x square pẹ̀lú àlàyé tí mo ṣe kí lélẹ́yìn ọmọ fún mi ní infinity mo sì mọ̀ pé eléyìí òun mọ̀ fún mi negative infinity ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe mọ ronú rẹ̀ ni pé eléyìí yóò tètè mọ di infinity eléyìí pọ̀ ju tí s square yìí ó pọ̀ ju eléyìí lọ àjẹsí pé tẹ bá ti nírun kan báwọn ẹ wàá wò pé wo ló pọ̀ jù méjèèjì infinity náà ni ó mọ̀ fún wa torí mo mọ̀ pé èyí tí eléyìí bá jẹ́ negative infinity yẹn yóò padà gba change rẹ̀ látara eléyìí o ẹ dákun sí àgbọ́yé báyìí tàbọ́nà mi tó lè gbà kó yẹ yín náà ni pé kí ni o tí n bá ní degree function mi ẹ má gbàgbé pé degree function kan náà ni pé kí ni highest power tó wà ń bẹ bí a ti bá ní degree mi tí bá kọ x square plus 3s kí ni degree rẹ̀ degree 2 ni o tí bá ní degree tó bá greater than 0 tí degree mi bá ṣe kí ni o tó bá ju 0 lọ òun náà ni pé mo lè ní limit mi lè jẹ́ infinity tàbí kó mọ jẹ́ negative infinity mo bó ti yá báwọn yóò mọ jẹ́ infinity tàbí kó mọ jẹ́ negative infinity but s ṣe wá sí file díẹ̀ sí kẹfì mọ̀ bóyá negative infinity lọ́jọ́ àbí positive infinity but tí degree mi bá less than 0 bí àpèjúwe irú èyí 1/, tí mo fún alẹ́ nǹkan yẹn a máa ní kí ni o a máa ní 0 ń bẹ bó wà ní tí degree wọ̀ bá jẹ́ 0 tàbí mọ́ńkọ́ bóyá tá a bá níbi rational expression ẹ má gbàgbé rational expression náà nígbà tí bá ní rational expression tí bá ní expression tó wà ní form by a of x over b of x ẹgbẹ́ rational tá a bá sọ pé rational number náà ni pé kí ni o tí n bá lè express number as ratio of 2 numbers so ti tọ́ ẹgbẹ́ tó wà lókè yìí ó jẹ́ numerator tó ti eléyìí jẹ́ numerator tẹ́lẹ̀ dẹ̀ sì jẹ́ kí ni o denominator ṣe n pa lè ní proper rational expression adẹ̀sí lè ní kí ni improper rational expression ẹgbẹ́ táàfin mọ ó yàtọ̀ sí proper fraction àti improper fraction bẹ̀ẹ̀ tọgbọ́n tó dópin àwọn méjèèjì papọ̀ ṣẹ̀gbẹ́ táàfin máa ní rational expression òun náà ni pé kí ni o táàfin máa ní proper rational expression ni tí degree numerator yín tó bá kéré sí degree denominator ẹ máa wọ́n sì tí bá ní x plus 3 divided by x square plus 5s minus 9 rational expression ni bẹ́ẹ̀ torí expression méjì divide ara but irú expression yìí a máa sọ pé proper ni o bó mo ṣe mọ̀ pé proper torí degree numerator mi 1 ni
kí ni degree denominator 2 ni all proper na all proper kí ọmọ ọdún méjì kó ru ọmọ ọdún kan but tí máa ní nǹkan báyìí x raised by 5 plus 5x over plus 9 over x square plus 3x eléyìí ọmọ jẹ́ improper so yóò abó ṣe jẹ́ improper torí degree numerator ó ti tóbi ju degree denominator lọ then òfin tí mo fẹ́ ká gbọ́yé nísìn ṣe pé òfin polynomial ni pé tí máa ń divide polynomial méjì papọ̀ tí degree numerator bá jẹ́ m so ti yé mi báwọn tí degree numerator bá jẹ́ m tí degree denominator tóun bá jẹ́ n ajá sí pé tí máa ń divide àwọn méjèèjì papọ̀ kódà láì tí dára mi láàmú yóò mọ fún mi ní kíni o answer mi ọmọ jẹ́ degree m minus n ló dé answer mi ọmọ fún mi ní kíni o answer mi ọmọ fún mi ní degree m minus n nígbà fẹ́ fi ọbẹ̀ náà ní ká gbé wọn fún wa nínú objective wọn kàn fún wa ní limit as x tends to infinity 5x square plus 1 divided by 3x square minus x àkọ́kọ́ náà ṣe pé tó bá jẹ́ pé a ní pẹ̀lú òfin méjì tí mo kọ fún wa lókè pé mo ti kọ nǹkan méjì fún wa so wípé tó bá yẹ pé mo bá ní tí degree mi tó bá greater than 0 ṣe ìpá tí mo pé báyà infinity àbí infinity ni yóò jẹ àbí negative infinity tó bá less than 0 àmọ́ pé yóò jẹ 0 bẹ̀tí lẹ́yìn sìn a lè sọ pé greater than 0 a dẹ̀ sì lè sọ pé less than 0 tẹ́ bá nírú nǹkan báyìí ìmọ̀ dára yín láàmú tó bá ti jẹ́ pé wọ́n jọ ní highest degree tó wà numerator náà ló wà ní denominator eléyìí degree 2 ní numerator eléyìí degree 2 náà ní denominator ẹ mọ̀ dára yín láàmú tẹ́ bá fẹ́ wá limit rẹ̀ ó mọ̀ jẹ́ kí ni o 5/3 ẹ mọ̀ dára yín láàmú má padà mọ̀ ṣàlàyé tá bá débi evaluation bẹ̀ tí ó jẹ́ nìyẹn so ti okay now tí n bá nírò eléyìí kọ́ pẹ̀lú òfin yẹn pé limit as x tends to infinity 4x raised by 3 plus x over x square minus 2x cube so yẹ mo ṣe get 5/3 mi by mo kàn mú coefficient àwọn kíní tó coefficient àwọn highest power yẹn ni o ẹ wo eléyìí náà sì mo ní limit as x tends to infinity 4x cube kí ni degree numerator so ti 3 kí ni degree denominator 3 lòun náà fà mo sọ fún ata pé degree bá greater than 0 àmọ́ kó lè jẹ́ infinity tàbí negative infinity ṣùgbọ́n tó bá less than 0 so ti yé bá yóò mọ fún wa ní kíni o yóò mọ fún wa ní kíni wọn fún wa 0 ṣùgbọ́n eléyìí sìn kò greater than kò less than wọ́n jọ ní nǹkan kan náà in that case ẹ mọ̀ dáhìn là bẹ́ẹ̀ kàn mú coefficient àwọn degree tó pọ̀ jù ní numerator divided by coefficient èyí tó pọ̀ jù ní denominator ajásígbélé ọmọ jẹ́ 4 over what kí ni coefficient èyí tó pọ̀ jù ní denominator náà -2 ló máa fún mi ní negative 2 ẹ dákun ṣe àgbọ̀ àlàyé yẹn yé kékéyéké jẹ́ tẹ́lẹ̀ bá yé wa bó wà ní límìtì kan ó ṣe pàtàkì à ń pè kankan ní Euler's number ẹ pé àwọn tá a bá máa ń ṣe math dáadáa á ti mọ bá nọ́mbà kan pa dé ẹ pé wọ́n máa ń pè níbi e ṣe pé e ní ìsìn e ní ṣe pé bí 2.71 kíní kan ni tó ti bá wọn là ń pè ní Euler's number ṣe pé tí n bá wá límìtì mi as n tends to infinity 1 plus 1 over n everything raised by n yóò mọ fún mi ní e so yé wa ọyẹ ẹja tú sí Yorùbá ṣe pé ní Yorùbá náà ni pé kí ni o kí la máa ní tó bá jẹ́ pé fálù tí máa gbé infinity yìí sí so ti tàbí tó yẹ pé nọ́mbà ẹni wa tí bá ti ń tóbi kí ni ó mọ fún mi ṣe pé ìtumọ̀ tó túmọ̀ sí Yorùbá náà nìyẹn pé tí nọ́mbà ara wa yìí tó jẹ́ ẹni yìí tí bá ti ń tóbi sí kí la mọ̀ ní àti mọ̀ pé ní tí ó mọ̀ fún wa yìí ni so yóò bó ṣe jẹ́ bẹ́ẹ̀ òun náà lélẹ́yìí o standard kíní tẹ́ gbọ́dọ̀ mọ̀ ní o formula ni 1 plus tẹ́ bá ní limit as n tends to infinity 1 plus 1 over n everything raised by n infinity náà ẹ̀rí kan máa ń kọ́ sẹ́yìn ìwé ẹlòmíì ò tiẹ̀ mọ̀ bó ṣe jẹ́ lélẹ́yìí ọ̀yà ẹja tún sọ pé tí n bá ní 1 plus 1 over n everything raised by n ọ̀yà ẹ̀rí pé tí n bá fi 1 sí ẹ mọ̀ wo ẹjẹ́ ń fi 1 sí ṣe pé tí n bá fi 1 sí yóò jẹ́ 1 plus 1 over 1 2 raised by 1 ṣe pé 2 ni ọmọ fún mi no ẹjẹ́ ń lo n by ilé ọjẹ́ 2 ọ̀yà ẹjẹ́ ń lo 10 ṣe pé tí a bá lo 10 ẹ tẹ calculator yín 10 plus 1 over 10 everything raised by 10 kí lẹ́mọ̀ ní 2.59374 ọ̀yà tí n bá lo 100 nǹkan yóò mọ̀ fún mi ní kí ni o
2.70481 tẹ́ bá tẹ calculator yín ó yẹ tẹ 1000 ẹ gbé tó fún mi ní 2.71692 tí má tẹ 10,000 ńkọ́ ẹ tẹ síbi calculator yín o ẹ gbé máa ní 2.71815 tí má tẹ 100,000 ńkọ́ 2.71827 ẹ gbé tẹ bá ṣàkíyèsí bí nọ́mbà òun ṣe ń tóbi sí bẹ́ẹ̀ náà ni nọ́mbà wa ń súnmọ́ bò 2.7 kilo-square so àjásí pé látòní lọ tẹ bá ní limit so tí ẹ bá tí ẹni bá test to infinity 1 + 1/n everything raised by n òun ni ó mọ̀ fún wa ní e tí a mọ̀ sí Euler number wa tó tí ẹ bá tá mọ̀ sí Euler number wa jẹ́ tí eléyìí bá ti yé wa bó wà ní bó la ṣe lè mọ̀ sí limit o nígbà mìíràn ó lè mọ́ rọrùn pé tá a bá fi sí directly báwọn kọ́mọ̀ ṣiṣẹ́ o gẹ́gẹ́ bí àpèjúwe ní ìṣẹ̀ṣẹ̀ gbọ́n fún alápẹ̀rẹ̀ kan lẹ́ẹ̀kan pé tí n bá ní limit as s tends to 2 s square over 5 mo lè ṣe léyìí directly àbí kí n sọ pé 10 ẹgbẹ́ tó ń mọ jẹ́ náà ní kíni o ibi tí n bá ti rí 10 nísìn màá máa fi x sí yóò mọ jẹ́ 10 squared over 5 100 over 5 20 òun náà ni pé aláwọ̀kọ́ náà ni pé substitution method ó dàbí pé ẹ fẹ́ gbé player wọlé ni kó ti rẹ player kan ẹ yọ bóde kẹ gbé mi wọlé eléyìí rọrùn ṣùgbọ́n bó wà ní tí n bá kóró nǹkan báyìí ẹ hàn pé irun ta kò lẹ́ẹ̀kan limit as x tends to 1 x square minus 1 over s minus 1 ṣe ń pa àkàn lè sọ pé ẹyà ẹja fi tí ẹ sì wá jẹ́ sí ṣe ń pé níta mọ̀ lẹ́ẹ̀kan náà pé yóò fún wa ní 1 square minus 1 over 1 minus 1 which is indeterminate bó láti máa ṣe tàbí ní get indeterminate method ẹlẹ́ẹ̀kejì náà là ń pè ní kíni factorization method factorization method náà ni pé kíni káwọ́ ọgbọ́n tó jẹ́ pé tí n bá factorize yẹn rẹ in tí ń fa ìṣòro ìdíwọ́ ní kíni o ní denominator yẹn bóyá mo lè wọ́nà láti gé dànù ṣẹ̀gẹ́tẹ̀ báyìí nísìnyí báyìí mo ti mọ̀ pé answer yẹn yóò mọ̀ súnmọ́ 2 ń tòótọ́ ṣùgbọ́n bó mo ṣe mọ̀ pé ó ń súnmọ́ 2 mo lè ṣe gangan pé tá a máa rí 2 náà la fẹ́ ṣe mí báyìí mo rò bó ti yá báyìí so ẹ mọ̀ wá ọgbọ́n so àwọn tá a bá fẹ́ ṣèṣirò ní ilé ìwé gíga tẹ́ bá débi complex analysis à ń pè kankan náà ní pé tẹ́ bá fẹ́ mọ̀ ṣó pé nǹkan wà analytic a máa ń pè kankan ní removable singularities náà so ti yé báyìí so òun náà nílé yìí ṣe é pé mo ní limit mi as s tends to 1 x square minus 1 over s minus 1 ẹ jẹ́ ń wọ́gbọ́n mo ti mọ̀ pé tí ń fa ìṣòro tá a ní yòó náà ni arákùnrin dàdàngọ́mí tó wà ń sàlẹ̀ yìí bó ni tí n bá wọ́gbọ́n tí n bá mú kúrò ń bẹ̀ ńkọ́ mo dẹ̀ ti mọ̀ ipe x square minus 1 tó wà ní numerator yìí ṣe pé difference of 2 square ni kí là ń pè difference of 2 square tá a bá gbàgbé òun náà ni pé tẹ́ bá ní binomial expression kí ni binomial expression táàmù méjì tálá kọ́kọ́ wá gba square ẹ mọ̀ pé binomial expression ni tí máa ní a minus b binomial expression nífa so tálá kọ́kọ́ gba square tẹ́lẹ̀ kejì gba square mo bó ti yé mi báwọn tí negative wá dáhùn láàrin ẹ mọ̀ dára yín láàmú ní tí ó mọ̀ jẹ́ náà ni pé kí ni o alákọ̀ọ́kọ́ plus ẹlẹ́ẹ̀kejì times alákọ̀ọ́kọ́ minus ẹlẹ́ẹ̀kejì mo rò bó ti yé mi báwọn ajá sí pé mo ní x square minus 1 binomial expression ọ̀yà alákọ̀ọ́kọ́ gba square bẹ́ẹ̀ ni x square ẹlẹ́ẹ̀kejì mo lè sọ pé òun náà jẹ́ 1 squared ọ̀yà pẹ̀lú òfin tí mo sọ ajá sí pé mo jẹ́ alákọ̀ọ́kọ́ plus ẹlẹ́ẹ̀kejì alákọ̀ọ́kọ́ minus ẹlẹ́ẹ̀kejì òfin difference of 2 square ni ìgbà tí mo ti rí yẹn sìn ajá sí pé tí mo ní tẹ́lẹ̀ limit as s tends to 1 mi o s square minus 1 s minus 1 mo lè tún kọ tí wọ́n jẹ́ limit as s tends to 1 s plus 1 s minus 1 over ṣẹ́gbọ́n s minus 1 kí lẹ ṣàkíyèsí àwọn dàdàngọ́mí méjèèjì wọ́n gẹ́ra wọn àdúpẹ́ fọlọ́n kí ló tún kúnlẹ̀ limit as s tends to 1 s plus 1 ọ̀yà tí n bá fi 1 sí mi tí n bá 3x ọ̀yà ẹja lo substitution aláwọ̀kan sì sẹ́ bó ti ṣe é ṣe yóò máa fi mi ní kí ni 1 plus 1 which is equal to 2 ó ti ilé ẹ̀ là ń pè ní factorization method ọ̀yà so sẹ́ẹ̀lì súré sílẹ̀ tí n bá ní limit as s tends to 3 s square minus 9 over what x minus 3 kó lè ẹgbẹ́ ilé náà yóò mọ̀ di kí ni limit as s tends to 3 ọ̀yà ilé ọ̀jẹ̀ kí ni s plus 3 s minus 3 torí difference of 2 square ni o divide by s minus 3 méjèèjì yóò ṣe kí ni yóò gẹ̀rẹ̀ àwọn kí ni màá ní limit as s tends to 3 s plus 3 yóò mọ̀ jẹ́ 3 plus 3 which is equal to 6 so yí àbá bó wà ní
ká kàn wá fún mi nírú nǹkan báyìí nǹkan mo ní limit as x tends to 4 2 minus root x divided by 4 minus x. Àkọ́kọ́ tẹ́ ẹ̀kọ́ mọ̀ ṣe náà ni pé kí ni ẹ ọkọ̀ mọ̀ gbé sí ẹ tó bá fún yín limit ẹ kọ́kọ́ gbé sí nígbà tá a mọ̀ pé ó lè ṣiṣẹ́ directly náà ṣe pé tí n bá gbé 4 mi sínsìn yóò mọ̀ fún mi ní kí ni 2 minus root 4 over 4 minus 4 yóò jẹ́ 2 minus 2 over 4 minus 4 0 over 0. Kí la tún nìyẹn indeterminate ajá sí pé substitution method ò ní ṣiṣẹ́ fún ó yẹ jẹ́ ń lo ẹlẹ́ẹ̀kejì náà ṣé mo lè factorize ẹ̀ yóò nira díẹ̀ o torí factorization ọmọ ọrọ̀rùn tó yẹ pé tí n bá níbi difference of 2 square àbí bí perfect square ẹ má gbàgbé perfect square náà ni pé kí ni tí n bá ní irú nǹkan báyìí a plus b everything square yóò mọ̀ dàbí kí ni o kí n square alákọ̀ọ́kọ́ kí n square táàmù ẹlẹ́ẹ̀kejì plus 2 times alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì eléyìí ò lè ṣe bẹ́ẹ̀ ẹ wá wo conjugate náà tẹ̀lé ṣàkíyèsí ẹ̀rí pé tí ń dá wàhálà alẹ́ rúùtù burúkú yìí ni o so ti mi báwọn mo dẹ̀ ti mọ̀ ipe nínú sod à ń pè nǹkan kan ní conjugate kí la ń pè ní conjugate nọ́mbà kan ní sod òun náà ni pé ìntẹ̀lẹ̀ máa multiply pẹ̀lú irrational number ẹ̀ tí ó mọ̀ sọ di rational number padà square root of 2 irrational number ni o kí ni màá máa multiply pọ̀ mọ́ square root of 2 tí ó mọ̀ fún mi ní rational number padà òun náà ni root 2 ẹ pẹ́ tí bá ní root 2 times root 2 yóò mọ̀ fún mi ní kíni o yóò mọ̀ fún mi ní 2 ajá sí pé root 2 ń bí báyìí conjugate rẹ̀ ni o mo bó ti ń bá ọ̀dà bó wà níṣẹ́ pé ní òfin àkótán náà ni pé tá a bá fẹ́ rationalize nígbà yẹn pé tí bá ní root a plus root b ẹ rí i pé conjugate rẹ̀ in tí mo lè mọ̀ ṣe tí ó mọ̀ gbàsọ radical yìí kò lára expression òun náà ni pé kí n multiply pẹ̀lú bóyá root a minus root b ẹ rí i pé ó ti jọ difference of 2 square àdẹ̀tí sọ pé difference of 2 square yóò mọ̀ dàbí kí kálá ọkọ̀ gba square minus kẹ́lẹ̀kejì ṣe kí ni o kẹ́lẹ̀kejì gba square ẹ rí i pé ó ti gbàsọ lára rẹ̀ ajá sí pé tẹ bá fẹ́ wá conjugate nǹkan kan so ti yẹ báyà bí sọ́ọ̀dù ńsìn tí bá ní 2 plus root s bí mo ṣe ní ńsìn conjugate rẹ̀ ó mọ̀ jẹ́ kí ni o 2 minus root x ọ̀yà tí bá ní a minus root b conjugate rẹ̀ ó mọ̀ jẹ́ kí ni o a plus root b bó mo ṣe mọ̀ ibi tí mo ti rí minus tẹ́lẹ̀ mo kàn sọ di plus ẹ dákun so yíra wọn kódà tàbá débi complex number àbí complex analysis tẹ́ bá fẹ́ wá conjugate complex number náà conjugate rẹ̀ náà bí negative náà ni so tiẹ̀ so bá ní 2 plus I conjugate 2 plus I is what 2 minus I kódà òfin kan bẹ́ẹ̀ nínú òfin complex number ni ẹjẹ́ tọ́wà òdí ẹ̀ náà ni pé kí ni o tẹ́ bá mọ̀ pé express complex number kan tẹ́ bá mọ̀ pé ó ní factor méjì so tiẹ̀ mi mọ̀ tí mo ti wá mọ̀ ọyọ̀ kan bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì rẹ̀ conjugate rẹ̀ ni ó mọ̀ jẹ́ ó lè jáde ní objective sẹ́yìn pé mathematics question náà wọ́n máa fẹ́ wo residual knowledge náà ni wọ́n lè sọ fún yín pé okay now a complex equation has complex root pé there are 5 complex roots wọ́n ní there are 5 complex roots àbí kí n sọ pé there are 4 complex roots 3 of them are 2 plus I 2 minus I 3 minus I wọ́n á lè ní find the 4th root ó ẹ̀ nídìí láti dára yín láàmú ẹ̀rí pé aláwọ̀kọ́ ni conjugate rẹ̀ ló sì kejì which is 2 minus I ajásí pé lẹ́ẹ̀kẹta yìí 3 minus I kí ni ọmọ sì kẹrin rẹ̀ 3 plus I ẹ dákun ẹjá bí òfin yẹn mú ká tó débi kí ni o ká tó débi complex number ọ̀yà ẹ wá wo nísìnyí mo wá ní limit as x tends to 4 2 minus root x over what 4 minus x ẹ rí i pé a lè lo substitution method fún ta mọ̀ pé indeterminate 0 over 0 ni ọmọ fún wa àbí kò sí rọrùn fún wa ká lè ṣe kí ni o ká lo factorization method náà ẹ̀yin tẹ́wọ́ ṣe ń bẹ̀ náà ni pé kí ni o ẹ try láti multiply ẹ try láti rationalize numerator wa náà ajá sí kí ni ọmọ jẹ́ limit s 4 2 minus root s 4 minus x kí ni conjugate numerator 2 plus root s gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé ní tẹ́ bá ṣe fún táyé ẹ gbọ́dọ̀ ṣe fún kàndé tí mo ṣe fún numerator mo gbọ́dọ̀ ṣe fún denominator kí n mọ́ ṣàbòsí ìṣirò ọ̀fẹ́ àbòsí tó ti yé bá lẹ́yìn rẹ̀ ńkọ́ ajá sí pélé ọmọ jẹ́ kí ni o limit as x tends to 4 ṣe ìpélé ó jẹ́ difference of 2 square 2 minus root x 2 plus root x ilé ó jẹ́ kí ni o 4 minus s 2 plus root x ṣe ìpé tẹ́ bá ṣe síwájú sí a máa ní kí ni o limit
as x tends to 4 2 square minus root x squared àbí kódà tó bá wù mí mo lè mọ́ tí expand ilé 2 plus root x ẹgbẹ́lẹ́ ọmọ fún mi ní kí ni 4 minus x torí square is square root divided by 4 minus x 2 plus root x kí lẹ ṣàkíyèsí àwọn dàdàngọ́ mi méjèèjì yẹn gẹ́ra àwọn kí ló kúnlẹ̀ limit as x tends to 4 1 over 2 plus root x tí n bá take limit mi ńkọ́ yóò máa jẹ́ 1 over 2 plus root 4 yóò máa jẹ́ 1 over 2 plus 2 which is equal to 1 over 4 mo bí àti gbọ́ yé báyìí so bẹ́ẹ̀ sì mo lo conjugate ni ẹ dákun ẹ mọ gbọ́ òfin conjugate torí tá bá padà débi first principle bóyá wọ́n á ní kẹ́ differentiate irú expression báyìí inú tẹ́ mọ lò ń bẹ̀ tẹ́ bá fẹ́ lo first principle òun náà ní kékeré o ẹ mọ rationalize ẹ nígbà tá a bá débẹ̀ so òun náà nìyẹn so ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ ṣàlàyé òun náà ní infinite limit àti rational function ṣe pé mo sọ fún alẹ́ kan wípé tá a bá ní infinite limit bẹ́ẹ̀ ní sí mo nírú nǹkan báyìí limit as x tends to infinity 1 over x squared kí ni mo ṣàlàyé pé léyìn ọmọ jẹ́ 0 ni ẹ mọ́ dàgbà yín láàmú so tí yé bá so 0 ni ọmọ jẹ́ so yíwa bó ṣe jẹ́ 0 ẹgbẹ́ tí máa ń divide di nọ́mbà tó kéré pẹ̀lú nọ́mbà tó tóbi tí nọ́mbà yẹn bá ti tóbi sí títí tóbi sí 0 ni màá ní mo dẹ̀ fún alófin kan mo ní tó bá jẹ́ pé ó jẹ́ 0 tó bá yẹ pa ní degree tó bá less than 0 0 ni ó mọ jẹ́ but degree tó bá greater than 0 infinity ni ó mọ fún wa bí àpèjúwe nísìnyí tí bá nírun kan báyìí limit as x tends to infinity x cube plus 2x minus 1 over x square ẹ mọ́ dára yín láàmú jáde infinity lélẹ́ ọmọ jẹ́ so yèmí bó ṣe jẹ́ infinity ìdí tó fi jẹ́ infinity ni pé àkọ́nà expression yìí ṣé proper fraction ní àbí improper mo dẹ̀ tí mo gbé improper nísìn in tí degree mi wọ́n padà mọ́ jẹ́ màmá ní positive torí òfin tí mo fún alẹ́ kan yẹn pé kí ni o tẹ́ bá ní polynomial méjì tẹ́ fẹ́ divide ara pẹ̀lú ara wọn tí numerator bá jẹ́ m tí denominator bá jẹ́ n tẹ́ bá divide àwọn méjèèjì túmọ̀ náà ni pé answer tí ó mọ̀ fún wa m minus n degree lẹ́mọ̀ ní ajá sí pé degree eléyìí yóò mọ̀ fún mi ní kí ni o degree 1 so tí n bá mo dẹ̀ ti sọ pé tí degree bá ti jẹ́ positive kí ni a máa ní o infinity àbọ̀ náà tẹ́ lè gbà láti fi mọ̀ ṣe náà ni pé màá ṣàlàyé nísàlẹ̀ so tí ṣe pé bẹ́ẹ̀ pò ní pẹ̀lú àlàyé tí mo ṣe lẹ́ẹ̀kan tí máa ń limit as x tends to infinity s cube plus 2s over 2 minus 4s cube mo ní ẹ mọ́ dára yín láàmú nítorí ọmọ jẹ́ ni pé ń gbọ́ pé degree numerator àti denominator ti papọ̀ ẹ kàn mú aláwọ̀kọ́ yìí coefficient rẹ̀ 1 over coefficient ti ìsàlẹ̀ náà minus 1 over 4 bó la ṣe wá ń get here òun lé kò lé o kápẹ́ mo fẹ́ ṣe eré lẹ́yìn nìsín mo ní limit as x tends to infinity s cube plus 2s minus 1 6s squared. In tí mo lè ṣe náà ni pé kí ni o máa divide through by the highest power of the denominator. So tí yé bá kí ni highest power denominator ẹ̀ ń sìn x squared. Màmá ní kí ni s cube by limit limit kí lè yọ ọmọ jẹ s cube over x squared plus 2s over s squared minus 1 over x squared divided by what 6s squared over x squared. Ẹ rí pé tí n bá fi infinity mi sí nísìn ilé ọmọ jẹ́ limit no yóò mọ jẹ́ infinity cube tàbí kí wọ́n ti ẹ̀dá ṣe ìgbélé yóò ti ọ̀gọ́gọ́ jẹ́ x náà yóò jẹ́ limit as s tends to infinity x plus 2 over x àbí minus 1 over x square over 6 so minus 1 over x square over 6 kí lẹ ṣàkíyèsí tá a bá fi infinity sí nísìn ẹ ìgbélé ọmọ jẹ́ kí ni infinity plus kí ni 2 over infinity ọmọ jẹ́ 0 ilé ọmọ jẹ́ minus 0 over 6 kí then 6 over infinity náà tó ti yẹ bá so torí àkókò ti lọ nínú tí máa fi àkàdì rẹ̀ lẹ̀ òun náà là ń pè ní kíni o L'Hospital's rule nínú àwọn ọ̀nà mìíràn tẹ́lẹ̀ gbà sí límìtì náà nìyẹn ẹ lè lo L'Hospital's rule fún kí ni L'Hospital's rule sọ nítorí wọ́n fi ń ṣàlàyé fún student náà ni pé kíni bóyá mo ti ṣe gbogbo ìgbìyànjú rẹ̀ tán alákọ̀ọ́kọ́ mo factorize ẹ̀ ó fún mi ní kíni o indeterminate mo lo substitution method kò lọ mo lo factorization method náà kò lọ kódà mo lo conjugate kò lọ ẹ wá lo ìtumọ̀ náà ni pé ẹ gbé L'Hospital's rule tó ń sọ náà ni pé kí ni o tí n bá ní indeterminate of the form 0 over 0 tàbí infinity over infinity kódà kan ṣe pé 0 over 0 náà indeterminate tí màá sàtí ní àwọn indeterminate of this form tó ti ń bá wọn kí n mọ̀ dára mi láàmú òun náà ni pé kí ni o límìtì
function f of s g of s bóyá s tends to a yóò mọ dọ́gba pẹ̀lú pé kí ni o limit s tends to a f prime of s over g prime of x yóò tún mọ dọ́gba pẹ̀lú kí ni o limit s tends to a f prime prime of x over g prime prime of x ìtumọ̀ náà ni pé kí ni yóò mọ dọ́gba pẹ̀lú limit àwọn derivative numerator àti denominator yẹn so ti dórí kí ni o yóò mọ ṣe dórí nth term derivative ẹ má wọrí tá bá débi derivative differential yóò tún yé wa dáadáa so ti ma o náà ni pé tí wọ́n bá fún mi ní limit kan tó wá le tíkátíká bóyá nísìnyí ẹ jẹ́ fún wa ní àpẹẹrẹ kan bóyá nísìnyí wọ́n fún mi nírú nǹkan báyìí ẹ wo ọ̀rẹ́ wa kan ó fún wa ní ó mú béèrè kan wá ní group njọ kan ní s tends to 0 sin s over x ẹ rí pé tí n bá lo substitution method fún yóò máa jẹ́ sin 0 over 0 mo dẹ̀ mọ̀ pé sin 0 jẹ́ 0 over 0 kí dẹ̀ sì ní 0 over 0 1 mo rò bó ti yé mi wá ó yá ṣé mo lè lo factorization method náà kó lè ṣiṣẹ́ kódà yìí lè lo conjugate màá lo l'hospital zoom tí l'hospital zoom sọ náà ní pé kí ni jẹ́ ìwọ bá ti bá differentiate ẹ̀ numerator àbí denominator bóyá máa rọ́nà lọ nísìnyí ẹja differentiate ẹ̀ sí kí ni derivative numerator ṣe ẹgbẹ́ nísìnyí mo ní f of x mi ó jẹ́ sin x àbí g of x mi jẹ́ x àbí f prime of x náà ní pé tí bá differentiate ẹ̀ yóò jẹ́ cos x g prime of x derivative g prime of x 1 ajá sí pé mo lè sọ pé límìtì ìgbà tí n tí differentiate rẹ̀ yóò mọ dọ́gba pẹ̀lú límìtì ìgbà tí mo differentiate ẹ̀ tó di ẹgbẹ́ tí n bá fi sí nísìn ilé ọmọ jẹ́ kí ni o cos 0 which is equal to 1 ajá sí pé expression yìí 1 ni ó mọ fún wa tó ti bá yóò mọ fún wa ní 1 kódà tẹ́ bá wá tí kí là ń pè tẹ́ bá wá tí tan náà bẹ́ẹ̀ so yóò mọ fún yín 1 ṣùgbọ́n cos nǹkan bẹ́ẹ̀ nísìn tá bá ní limit cos 0 so ti bá over x kí ló wọ́n mọ jẹ́ so 0 ló wọ́n mọ jẹ́ bẹ́ẹ̀ tí sin àti tan ó dàbí 1 tí n bá gbàgbé so ti bá so òun nìyẹn so ti yé bí n tí lọ hospital zoo fún wa náà ó yẹ jẹ́ tún fún alápẹ̀rẹ̀ kan bẹ́ẹ̀ nísìn mo tún wà ní limit ká fi lè mọ ní tó jẹ́ as x tends to infinity s cube plus 5x square plus x square plus 3x plus x àbí kí n sọ pé x square plus 3x ọ̀yà ṣé factorization method lè ṣe é pé tí bá substitute ní tí màmá ní kí ni o infinity plus 5 infinity cube plus infinity divided by infinity square plus 3 infinity yóò mọ fún mi ní determinant of the form infinity over infinity ẹ mọ dára yín láàmú ní tí ó mọ jẹ́ òun náà ní pé kí ni o màá differentiate numerator mi màá dẹ̀ differentiate denominator náà ọ̀yà ẹ mọ̀ pé òfin l'hospital zoo náà ní pé tí bá ní limit as s tends to a f of x over g of x yóò mọ dọ́gba pẹ̀lú limit as s tends to a f prime of s over g prime of s àti gbogbo kí ni o gbogbo all other derivative yẹn so f nth of x over g nth of x ọ̀yà jẹ́ wá differentiate yẹn sí mo ní f of x ó jẹ́ s cube plus 5x square plus x kí ni g of x yìí wà g of x jẹ́ kí ni o s squared plus 3x ọ̀yà ṣe pé tí máa differentiate ẹ̀ láàkọ́kọ́ f prime of x mi kí ni ọmọ jẹ́ 3x squared plus 5 ẹ mọ̀ fáwọn àtàtì ẹ̀ tí gbọ́ ohun tí differential jẹ́ iye tẹ́lẹ̀ á padà mọ̀ ṣùgbọ́n tó à ń ṣe náà ni pé tẹ́ bá fẹ́ differentiate yóò jẹ́ ntọ́wà lókè times ntọ́wà ní variable yìí tàbí kẹ̀kẹ́ mọ́ gbé wá sálẹ̀ kẹ̀ máa yọ 1 kó nu power rẹ̀ 3 times s 3x ẹ yọ 1 kó nu 3 yóò kù 2 2 times 5 ilé ọjà kí ni 10 ẹ wá yọ 1 kó nu index yẹn yóò kù 1 láfi ní 10x then mọ́ dára yín láàmú derivative x 1 ni ó mọ̀ fún wa mo rò bó ti rí wọn derivative x 1 ni ó mọ̀ fún wa gẹ́gẹ́ náà ni g prime of x ẹja differentiate ayẹ́gbẹ́ derivative eléyìí yóò mọ̀ jẹ́ 2x plus 3 ọ̀yà tẹ́ bá tún ṣàkíyèsí rẹ̀ tí máa lo limit as s tends to kínú s tends to kínú fún wa so s tends to infinity ọ̀yà 3x square plus 10s plus 1 over what? Over what? Over 2s plus 3 ẹ̀rí pé tí bá tún fi infinity sí ṣe pé pẹ̀lú first order derivative ni yóò tún mọ̀ fún mi ní infinity over infinity ní tí wọ́n á tún differentiate ẹ̀ sí ṣe pé tí bá tún find the f prime prime of x nísìnyí yóò mọ̀ jẹ́ 6x tí bá find the g prime of x yóò mọ̀ fún mi ní kí ni 2
tí bá tún fi sí ẹ pé infinity náà máa jẹ́ torí yóò tún fún mi ní kí ni limit as s tends to infinity 6x/2 so tí bá which is 3x and 3x tẹ́ bá dẹ̀ fi sí òun náà tún mọ fún yín ní infinity ẹ tún á differentiate rẹ̀ sí ẹ pé tí bá differentiate ẹ̀ nísìn so derivative fún ẹ mọ infinity lélẹ̀ ọmọ jẹ́ infinity lélẹ̀ ọmọ jẹ́ so tí bá bẹ́ẹ̀ ká pé wọ́n fún wa ní tó bá jẹ́ bí power kan náà mo fẹ́ kárí ní ká pé lè wá jẹ́ s cube ẹ rí pé mo ní f of x mi ní ìsìn f of x s cube plus 5x squared àbí plus x g of x mi dẹ̀ jẹ́ kí ni o a gbé s cube plus 3x àbí ká gbé lè jẹ́ 4 ó yá ẹ pé tí n bá differentiate ẹ̀ lákọ̀ọ́kọ́ yóò mọ̀ fún mi ní 12x squared plus 10x plus 1 tí n bá differentiate denominator náà yóò mọ̀ fún mi ní kí ni o 3x squared plus 3 tí n bá tún rí differentiate eléyìí yóò mọ̀ jẹ́ kí ni o 24x ẹ pé bí mo ṣe ń differentiate ẹ̀ náà kò tí ì lọ tí n bá differentiate ẹlẹ́ẹ̀kejì náà yóò jẹ́ 9x ó yá ìyẹn tún wá differentiate ẹlẹ́ẹ̀kan sí derivative eléyìí ọmọ jẹ́ 24 eléyìí ọmọ jẹ́ 9 ajá sí pé 24/9 ni answer yóò mọ̀ jẹ́ pẹ̀lú ògo Ọlọ́run bá torí àkókò ti lọ púpọ̀ a máa dúró sí bíbáyìí ní ìrọ̀lẹ́ tòní lágbọ́ Ọlọ́run bá máa tẹ̀síwájú lọ́la á bẹ̀rẹ̀ differentiation kí la ṣe lónìí a ṣàlàyé calculus o mo sọ fún wa pé tá bá ní calculus ó dà gẹ́gẹ́ bí Latin word ni o tó ń túmọ̀ sí kéèyàn mọ break nǹkan sí kékeré so ti yé bá wọn mo dẹ̀ sọ fún wa pé ní tó ṣe pàtàkì tá a mọ kọ́ ń bẹ̀ òun náà ni differentiation àti integration máa fi ṣàpèjúwe pé tá a bá ní function kan tó dàbí fóònù tẹ́mú lọ́wọ́ tàbí kọ́ọ̀pù tó wà lẹ́gbẹ̀ẹ́ yín kẹ̀kẹ́ mọ́lẹ̀ ìtẹ́sí yẹn ẹ ti differentiate function ènìyàn ọ̀nà gbà máa dá kọ́ọ̀pù yẹn padà sọ́nbi tó wà tẹ́lẹ̀ tàbí fóònù tó bàjẹ́ láti tún ṣe padà ẹ̀ òun là ń pè ní integration a dẹ̀ ti mọ̀ pé ojú àpá kò lè jojú ara so ló jẹ́ pé náà àwọn òwe kan táwọn panu máàsì náà ni pé kí ni o tó o bá mọ̀ bó ṣe lè integrate padà àmọ́ differentiate o yàní pé tó o bá mọ̀ bó ṣe lè tún nǹkan ṣe tó bàjẹ́ wọn á ṣàlàyé limit fún wa mo ní kí n ṣe pé gbogbo ògbà wọn náà lọ́yẹ́ pé a máa mọ tí àṣà kan jẹ́ ṣùgbọ́n tá a bá mọ tí àṣà kan jẹ́ wọn a lè mọ wá àǹsà yẹn pẹ̀lú pé a máa mọ tó súnmọ́ wọn náà là ń pè ní limit mo á sọ pé mo ṣàlàyé limit ti infinity náà tó ti bá mo dẹ̀ sọ àwọn ọ̀nà oríṣiríṣi tá a lè gbà ṣe limit bẹ́ẹ̀ bí direct substitution ni o tàbí factorization method tàbí conjugate tàbí hospital zone pẹ̀lú ògo Ọlọ́run bá máa dúró sí bíbáyìí á dẹ̀ mọ tẹ̀síwájú lọ́la ẹ ṣé pọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa so ó dìgbà.